ṣe kejì olùlọ. Is it right to be saying that to the president of Egypt? Totally wrong. Totally wrong. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Gómìnà ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai ti kọjú sí Bọ́lá Ahmed Tinubu. Ó ní kí ni bákábáká rẹ̀ ń báká. Ó ló yẹ kó mọ̀ wípé nípele tó wà yìí kò sí ìlera tàbí agbára fún un láti wa ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Èdè Haúsá ló sọ ọ́. Ó ní bàbá tó yẹ kó lọ wábìkan jókòó sí kó mọ̀ sẹ́tì mu ló wá ń sáré ìkòbìkòbì àfàìmọ̀ kó má di ìwítì. El-Rufai tẹ̀síwájú pé níwọ̀n ìgbà tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mọ̀ pé ọjọ́ orí ti lọ lára òun àti pé òun ti dàgbà, agbára ò sì sí mọ́ fún òun, bẹ́ẹ̀ ni ìlera òun ò gbé láti sáré sókè sódò ṣètò òṣèlú láti darí orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣebí ń ṣe ló yẹ kó fipò agbára náà sílẹ̀ fẹ́ni tó léegun tó ṣángun láti díje ipò ààrẹ Nàìjíríà. Ó ní kódà àwọn tiẹ̀ kúkú bá Tinubu sọ̀rọ̀ níbi ọjọ́ méjì sẹ́yìn. Àwọn tí ń sọ tẹ́lẹ̀ náà o, àwọn tó tún sọ níbi ọjọ́ méjì sẹ́yìn, ṣùgbọ́n kò gbà, bẹ́ẹ̀ ni kò gbọ́. Ó ní dandan lá ọrùn iṣu làparò kú sí. Yorùbá Gidi TV. Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ o. Ó ní n tó bá wù yẹ́ wí nípa òun. Ó lóun ò rí tiyín rò mọ́. Àlàyé ọ̀rọ̀ tí Bọ́lá Ahmed Tinubu sọ n tó ṣe lálàyé ni wípé nígbàkigbà tó ń bá gorí ẹ̀rọ ayélujára lọ ń ṣe ni ìfúnpá àwọn máa ń ga nítorí pé kò sí ọ̀rọ̀ kankan tí wọ́n ń fi sórí ayélujára nípa òun tó ń jẹ́ ohun ìwúrí. Ó ní kódà òun ti ṣàlàyé fún àwọn òṣìṣẹ́ òun àtàwọn ìbátan òun nígbà tí wọ́n bá wá sọ́dọ̀ òun, èyí á wá áwí ti bí, tọ̀hún á wá áwí tọ̀hún. A ní ohun báyìí ni wọ́n sọ nípa yín bàbá lórí ayélujára lónìí. Ó lóun ti ṣàlàyé fún wọn pé ẹ gbàgbé nípa ẹ̀, ẹ má tiẹ̀ sọ fún mi mọ́. Òun náà sì ti pinnu. Ó lóun kì í wo orí ayélujára láti wo ìròyìn nípa òun nítorí pé nígbàkigbà tó ń bá ṣe bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ ríru, ohun ìfúnpá ni àwọn ìròyìn nípa òun tó ń wò lórí ayélujára social media máa ń fà á fún òun. God bless Nigeria. God bless APC. APC. God bless APC. Kò sí ibi àsọ̀régèé, àṣìsọ ọ̀rọ̀, ibi ìyẹ̀kẹ̀tẹ̀, ìkòbìkòbì wítì, ibi ìtàkìtì, ibi ìṣubú, ibi àṣìṣe Tinubu tí kò pé tán sórí ayélujára. Kódà tó fi di pé nílẹ̀ òkèrè lọ́hùn-ún nínú kíláàsì nígbà tí wọ́n ń tọ́ka sí ìwà ìbàjẹ́, ó dunni yeye pé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń lò gẹ́gẹ́ bí àkàwé case study nínú èyí tí Tinubu sì wà lókè téńté. Ẹ máa fọkàn bọ́rọ̀ mi bọ̀, àlàyé mi ò yé yín yéké láìpẹ́. Roger, where is Tinubu? Tinubu. Why? Why you need Tinubu ní ọ̀rọ̀ náà ti sú òun gbáà, ó tojú sú òun, ó sì ń fa ìrẹ̀wẹ̀sì, ohun ìfúnpá gíga fún òun nígbàkigbà tó ń bá wo orí ayélujára. Nítorí èyí, òun ta kété sí gígorí ayélujára wòròyìn ohun tó ń lọ ń bẹ̀ nítorí pé ọ̀rọ̀ òun ni wọ́n ń sọ nígboro. Pẹ̀lú gbogbo ẹ̀ náà, a tún rí àwọn kan tí wọ́n jẹ́ òṣèré àtàwọn òǹkọrin Yorùbá tó jẹ́ pé Tinubu yìí kan náà táwọn èèyàn nàka sí pé ó ń gbọ̀n lọ́wọ́ pẹ̀pẹ̀pẹ̀ tó ń tàkìtì ṣubú yẹ̀kẹ́
táwọn èèyàn ń tọ́ka sí póníwà ìbàjẹ́ lọ́wọ́ náà làwọn ń gbé lárugẹ wípé ó tọ̀nà láàrẹ Nàìjíríà. Yorùbá ni ẹ tẹ̀lé. Ẹ má tẹ̀lé ń tó jẹ gómìnà rí tó lóun wọ ṣáàtì kan bàtà kan ṣé wèrè ni. Èèyàn tó bá wọ ṣáàtì kan bàtà kan yóò wèrè àdúgbò gan tó bá lọ lẹ́lọ́ọ̀lù lẹ́nìí á lọ wé ẹ̀gẹ̀dẹ̀ lọ́la irọ́ ló pa. Ọmọ Yorùbá múra ká máa. Bẹ́ẹ̀ wà nù wọ́n gbà náà ẹ̀yin lẹ kọ lẹ́tà sí ṣéǹjì aṣíwájú yìí tó wà lẹ́kọ̀ọ́ tẹ̀ ń gbé tìgẹ̀tìgẹ̀ àtẹ́mísí olú ọmọ ẹ̀ máa wọn tó máa gbẹ̀yìn oníkálukú aláìlóòótọ́ tí ó sòótọ́ torí pé ń jẹ nídìí ìbàjẹ́ kò jẹ́ kó sòótọ́ èmi jí mo yẹ lọ́tún mo sọ jáde Àkúrẹ́ ni mò ń gbé Wonder City ni mo wà Lóńdó road kan wá kó amọ̀tàǹkì wọn wá bá mi ẹ̀ńtọ́lọ́wọ̀ bá pèlè ẹ̀rú ń bà bọ́lá ń bá pè ọ́ tí pèrè bá dájú áńgẹ́lì pèrè aṣíwájú wọn yóò dàní àjò wọn rú wọn ní débẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń gbégbésẹ̀ lọ́tún lọ́sì kódà wọ́n sọ pé àwọn tó bẹ́ẹ̀ láti di ààrẹ orílẹ̀-èdè wọ́n ní yúùtù làwọn o wọ́n sì nígbàgbọ́ páwọn. wọn ò gbọ́ sà. ṣe ká ní pé bàbá yẹn gbọ́n dáadáa ṣe wà Nàìjíríà ṣe ṣì wà láyé ẹ ní kú báyìí ojú gbogbo àní òsì gbogbo tó bá níbẹ̀rẹ̀ nǹkan yóò lópin ẹ máa wòran wọ́n fẹ́ gba tọwọ́ ẹ̀ náà ni. Iṣẹ́ wa kúnlẹ̀ wá o. Ilé ibi wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé láti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́. Ìṣọ̀kan tó mímíra ní kẹ̀jẹ́ ká wà lépa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko. ẹni tó ṣe oògùn àti pé yóò ní láyé lóbi tó oògùn ní láyé ìmọ̀ yóò padà wà ní regret because Ọlọ́run ò fẹ́ kéèyàn kánjú ó ṣe kejì olùyọ is it right to be saying that to the president of the country totally wrong totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá nation fi dúró. ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo nípò nǹkan dídúró. ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àbí táwọn ò bá pè mí lóko àbí tí máa fi méjì fún ìpè nìkan lóko. Yorùbá Gidi TV. ṣàṣù àbíkẹ́ kéjọ́ ní jó ẹnì kò jó rí ó ti ṣe àbíkẹ́ mọ́kẹ́ Fẹlá ò sọ fún ìdààmú àdúgbò Fẹlá ò sọ fún ní wèrè olóró Ọlọ́run ṣe pọ̀ ti Fẹlá ní ìsìn tó yàn bá fẹ́ kọ bí Fẹlá àyànmọ́ Fẹlá nù o Ọlọ́run sọ pé yóò kọ iná fi láǹdì ẹ̀ nà tí ò bá ní jẹ́ nǹkan kan kò lè láǹdì ẹ̀ tó gbogbo tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí oníṣẹ́ ṣe. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV. ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ní ọmọ Yorùbá ni mí
ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò ìsọ pé ẹ máa wo